Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ òtítọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé a ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́. Àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n, àwọn oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ wá kan fìdílé ká jọ wo fídíò yìí. Chief Sunday Adeniyi Adeyemo, popularly known as Sunday Igboho or Igboho Òòṣà or Májàsọ́lá. Òun ò dẹ́gbẹ́lẹ̀ kó bá lè lórúkọ. Igboho Òòṣà ò dẹ́gbẹ́lẹ̀ torí n tó fẹ́ jẹ. Àkùrọ̀ Sunday Igboho ti lómi tẹ́lẹ̀ kejì ó tó dé. Ṣé gbọ́ mi? Sunday Igboho jáde síta kírètì irú ẹkùn torí pé kí ìran Yorùbá bá lè ní àlàáfíà ni. Kó tó kírètì irú ẹkùn ló ti fọlọ́ntì ara ẹ̀ lẹ̀ pé ìran kan ò lè wá látọ̀nà jíjìn kó wá máa pa ìran Yorùbá bí ẹni pẹran. Níbo lẹ ẹ̀yin tẹ́ sọ wípé ẹ mọ̀ nípa security, ẹ̀yin ọmọ Gani, níbo lẹ wà? Gbogbo structure tẹ́ ní bàbá yín tó ti build for good 35 years, oore wo ló ṣe fún ìran Yorùbá? Àbí Gani ó fi ń lànà fáwọn Fúlàní láti lè penetrate wọ ìran kóòtù òjíire. Some useless man wọ́n jáde síta wọ́n láwọn security expert tí Gani kó wọ́ sábẹ́ tó ń fi wọ́n jẹun tó ń fi Yorùbá ń jẹun. Pé Gani he have structure for good 35 years, he have structure. Kí l'àtúbọ̀tán structure tẹ́ ẹ ní? Kí ni ìwúlò structure tẹ́ ẹ ní? We the Yoruba, we want to know. We need to know. Ẹ̀yin tẹ́ pèrè ayé ní security expert tẹ́ ń tẹ̀lé Gani lẹ́yìn dọ́dọ́dọ́dọ́. Torí pé orúkọ tó fi 35 years build lórí irọ́. Ìkòkò ọbẹ̀ yín ni. Gani ló lè ṣe é. Gani ló lè ṣe, ó ti wà lẹ́nu ẹ̀ tó ti pẹ́. Ẹ tẹ̀ wá jáde síta. Tẹ́ bá máa sọ pé àwọn ọmọ Bàdó ìjà tó ṣẹlẹ̀ ní my 12 láyé òtítẹ́ ẹ̀kọ́s tí Yorùbá dojú ìjà kọ Yorùbá, tí OPC dojú ìjà kọ OPC, faction and Gani Adams faction, tẹ́mi ọmọ Yorùbá ń ṣòfò lọ. Tẹ́yin dèdèrè tẹ́ ń pera yín ní security expert tẹ́ ń sọ pé Gani ló lè ṣe. Kí ni ẹ̀pá Gani? Kí ló ṣe fún ìdí Yorùbá? Ìbéèrè ni. Kí ni gẹ̀gẹ̀ Gani? Kí ló ṣe fọ́nà fún ìran Yorùbá? Tí Gani bá ló wà lẹ́yìn Yorùbá bíi ké ó ń dẹ̀rù pa wá ni. Torí pé òun fi Yorùbá ń ja olè ni. Orúkọ tó build for good 35 years lórí irọ́ ni. So ẹ̀yin tẹ́lẹ̀ ń fi Gani jẹun pé ẹ̀ lè gbà káwọn kan borúkọ Gani jẹ́, ẹ̀ lè gbà káwọn kan fọ́ ìkòkò ọbẹ̀ yín. It is because you know pé orí ìran yìí ní Gani kọ́lé ẹ̀ sí àtẹ́ńtà nìjí lè dé kó wó dànù. Ìjọba tó wà lóde òní, èmi àti wọn ń ṣe ọ̀rẹ́ ara, wọn à fẹ́ nínú olófẹ́ dárí. Ìgbà tí Jonathan tó wà ń lù ú, tó wà ń jọba, tó jẹ́ ọ̀rẹ́ Gani, àǹfààní wo ni Yorùbá jẹ lára Gani? Suddenly he became a billionaire.
Go and check that interview tó ti sọ pé 4 billion ní pipeline ó gé 2 billion kúrò bẹ́ẹ̀ aláwọn tó jẹ́ pé wọ́n jọ wà ń bẹ̀ tọ́jọ́ sign paper ni tó lọ wọn lọ́wọ́ sẹ́yìn kì í ṣe ẹ̀ ń ṣe ẹ lọ wọ ọrùn Gani bó ṣe kùn bí ọrùn ìgò magi ó lo tenure Jonathan to become a billionaire àǹfààní wo ni Yorùbá jẹ́ ń bẹ̀. Fourteen security organization ló wà lọ́ndà Gani I pity the remain 13 tó kù ẹ̀ ní gbérí tẹ́ ẹ̀ bá jára yín torí pé ọ̀dọ̀ ẹni tẹ́ ẹ wà àwọn orílẹ̀ ń bínú sí lọ́wọ́ ìṣẹ̀dálẹ̀ Yorùbá ń bínú sí lọ́wọ́ lẹ́fí ń gbọ́ gbogbo tẹ́ ẹ̀ ń gbọ́. And mo láyọ̀ láti announce fún yín lénìí Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò kóòtù òjíire Ọ̀yọ́ ló ní Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé Gani fi oore san Ọ̀yọ́ bàbá kan dárúkọ àwọn ẹbí kan ní Ọ̀yọ́ tó ṣe Gani lóore ibi ni Gani fi sọ fún wọn tó ṣe Gani lóore wọ́n wà lára àwọn tó lọ ń bá bẹ bàbá Aláàfin Ọ̀yọ́ àná nígbà tí bàbá yẹn realize pé eléyìí ò tọ́ sóyè ẹgbẹ́ àbẹ́ ìdáhùn tí bàbá Aláàfin àná rí pé eléyìí ò tọ́ sóyè àwọn yẹn ló lọ ń bẹ bàbá pé dá ẹ dákun ọmọ ẹ má jẹ́ kójú ó tì ibi ni Gani fi sàn mo sọ lẹ́ẹ̀kan orúkọ tí Gani fi ẹ̀jẹ̀ Yorùbá build for good 35 years ṣé kó tún continue máa fi ẹ̀jẹ̀ Yorùbá build ẹ̀ lọ the answer is capital no. mo ní ó ṣe inú dídùn sí bí Fúlàní ṣe ń pa ìran Yorùbá èrèdí tó fi jáde nìyẹn tó fi ń go against ẹni tó sọ wípé enough is enough fún pé pátápá ìran Yorùbá gbádùn àkùrọ̀ Sunday Igboho ti lómi lẹ̀ tẹ́lẹ̀ kójò tó rọ̀ sí gbádùn Yorùbá tẹ̀lé kẹ́yìn náà jáde kẹ́ ṣe fíìmù ẹ̀yọ kan ẹ tẹ̀ ẹ̀ ń ta tẹ̀ ń wa ẹ̀yìn OPC ṣé ìyàwó oníyàwó tẹ̀ ń gbà kiri ìyàwó oníyàwó tẹ̀ ń gbà kiri àwọn ọjọ́ ọ̀la Yorùbá Gani sọ wọ́n di gate man ṣé sọ́kṣọ̀ nìyẹn ṣé sọ́kṣọ̀ nìyẹn gbádùn ṣe gbọ́ mi gbádùn lórí ọ̀rọ̀ Sunday Igboho lẹ máa kúlé lórí irú ẹkùn wọ́n gbé kalẹ̀ láti tako àwọn ajínigbé Ìgbòho sọ nígbà tó lọ sí Ìgbòho pé Fúlàní tó bá ń ṣe business clean business máa bọ̀ nígboro kájọ máa gbé papọ̀ kájọ mára wa ní àdúgbò tí mo wà yìí a ní àwọn aláàjì tó wà ń bẹ̀ tó jẹ́ pé ẹran iṣẹ́ màálù iná ń dà àjọkọ́lé sí bíbẹ̀ yìí ni tó bá di nǹkan bíi 12 o'clock àjọ máa dúró àti security ni àjọ mú àwọn Fúlàní ajínigbé ajínipa yìí ni if you have a clean hand Sunday Igboho ní ẹ jáde síta and he make one statement pé tó bá jẹ́ ọmọ Yorùbá tó bá lọ́wọ́ sínú ìjínigbé ilẹ̀ Yorùbá ìdájọ́ tá a bá ṣe fún àwọn àjòjì la máa ṣe fún ẹ ó jẹ́ kí n rántí statement tí Minister of Defence retired Major General Christopher Musa pé any officer tó bá fèsì bandit torí pé bandit operate lọ́wọ́ tó sì tún expect order pé we will deal with you as a bandit
Gani ó lè balẹ̀ ìjẹ́ àwọn ọmọ onílùú ò ní gbà kó ba ilẹ̀ Yorùbá jẹ́. Go back to the Tapa land that you belong to. Gani, go back to origin Tapa that you belong to. Ó lè wá mú àwọn Karo White dání, àwọn àsìkò láyé, àwọn wórógbòrò, àwọn tó jẹ́ kó orúkọ tó fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá build lódì kòkó ọbẹ̀ fún wọn tán tí ń jẹ tán tí ń mu. Àwa kan ò ní gbà kẹ́ balẹ̀ jẹ́. Àkókò òtítọ́ ti dé. Ẹ̀yin àríjẹ ní mọ̀dàrú, it's better kẹ́ ẹ jáwọ́ ọ̀ kẹ́ gbalẹ̀ bòmíì lọ. Àríjẹ ní mọ̀dàrú, ẹ jẹ́ ẹ lọ dákẹ́ o. Mo sọ lẹ́ẹ̀kan, ẹni bá ní kẹ́yìn ọmọ Gani ọmọ jáde síta, ọ̀tá ìran rẹ̀ ni. Ẹ túbọ̀ máa jáde síta, ẹ máa bá wa náà pàdé. Mo sọ, èmi ò ń ṣẹgbẹ́ Gani, mi ìdẹ̀ ní parọ́ mọ́, mi ìdẹ̀ ní fẹ̀rù gbàbùkún, mi ìdẹ̀ ní jalè kí n tó ní owó, mi ìdẹ̀ ní jayé ọmọ ti tèmi mọ́lú. Ṣó gbọ́ mi? Ẹni bá mọ̀ wá lẹ́kìtì dáadáa, kò pé ọdún mẹ́rin tí mo lórí ọ̀fẹ́. I'm talking about 1991. There is nothing like a June 12 táwa ti ń ṣe ìjẹ̀gbọ́n kiri Èkó. Brother tó ń kó wa kiri ngbà yẹn is from Ṣakí. Ìjẹ̀jà Tẹ̀dó ní, Àgùdà ní, First Southside ní, Mile 2 ní, Àgọ́ ní, Ìkọ̀tún ní, Múṣí ní, dé Ojú Ẹlẹ́gbà. I have opportunity to become a billion. Ẹni bá ní 7 million ngbà yẹn lọ́hùn, olówó ni. 7 million naira lọ́fẹ̀ lófò tí mo ní opportunity ẹ̀ tí mo rí, but mo rántí ibi tí mo ti wá. Ti today tó bá gbé owó tó owó wọ̀lú, wọ́n á pe family meeting lé lórí pé ṣé kìí ṣe pọ́mọdé fẹ́ bà orúkọ ẹbí jẹ́. Níbo ló ti rí owó? Iṣẹ́ wo ló ń ṣe? Ọmọ tó kàn déédéé dìde lójijì tó di olówó fíìmù, tó dìde lójijì tó di olówó fíìmù. That is part of our culture in Ekiti. They will checkmate you. Somebody bí mo ṣe wà yìí, lóòótọ́ I can decide I can do anything I like, but tí bá tó náà ti lé ibi tí mo ti wá, bí mo bá ìgbowó tó owó dé ìdílé mi, nílé ìyá, nílé bàbá, wọ́n á pe general meeting lé mi lórí. That is the Ekiti culture for you. Àwa ò dàbí ọmọ ìrankíran Gani tó ń fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá bíìdì orúkọ, tó ń fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá mẹ́kì owó, tó wá ń fi bí iṣu olóore. Ẹ̀jẹ̀ àwọn ọmọ Yorùbá tẹ́ pa máa bí yín. Ẹ̀yin OPC, the riot you cause in Lagos, in Ibadan, most especially ẹ̀jẹ̀ Akálà ní Ìbàdàn, máa bí yín léèrè. Ṣé gbọ́ mi? A ṣe ń bẹ́yẹ ẹbọ lápò ni, bóyá dúdú ni, bóyá pupa ni, kò tí ì jáde síta. Come out. Èmi náà pè ní bàbá Èkìtì. Tí ó gbọ́ mi, mi ò ń ṣẹgbẹ́ ọ̀gá yín Gani, mi ò dẹ̀ ní fẹ́rù kówó jọ, mi ò dẹ̀ ní ìgbéraga. Ẹ wàá sọ kọ́mpìnì tí Gani dálẹ̀ lẹ́yìn ìgbà tó kọ́ṣẹ́ kápítà, kò ní showroom rí, that make him become a billionaire lójijì. Ṣebí OPC náà ló lò? Níbo ló ti rí OPC? Ṣèbó lọ àwọn tó ní OPC lọ́wọ́ gbà ni. Ẹ ní kúre gbogbo yín, gbogbo ẹ̀yin òbílẹ̀ jẹ́ ẹni bí tí pamọ́ rí balùwẹ̀. Èmi wà pẹ̀lú yín gidigba, àjọ máa ń ná tán bí owó ni. Àwọn àgbà Yorùbá tó bá ní kẹ́ dákẹ́, wọn ò fẹ́ kí ìran Yorùbá ó láṣeyọrí ni. Gbogbo àwọn ọba tó bá pè yín, a jẹ́ wípé àwọn ọba yẹn wọn ò fẹ́ kí ìran Yorùbá ó nílọsíwájú ni, wọn ò fẹ́ kí ìran Yorùbá ó mọ̀ òtítọ́. Gbogbo tẹ́ ẹ ṣe ní kọ̀kọ̀, àwa máa tú síta. Ṣé rí 35 years tẹ́lẹ̀ fi rìnrìn wọ́nrán
tẹ́ ń ṣe nígbà yẹn this is time to expose Gani Adams and OPC ọ̀dájú ẹgbẹ́ àwọn aṣekúpani èèyàn tí wọ́n fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá ń bìdì orúkọ mò ń bọ̀ mi ò tí ì dé lórí ọ̀rọ̀ yìí.